inú wa dùn wípé ìlú Isundunrin wọ́n tún fẹ́ ṣe àjọ̀dún ọdún kejì tí wọ́n ti dá àkójọpọ̀ ìlú Isundunrin kalẹ̀. Àkọ́kọ́ dùn, ẹlẹ́ẹ̀kejì tún rèé. Ẹ dákun, àwọn èèyàn ń wò yín lé, wọ́n sì fẹ́ mọ báwo lètò ṣe fẹ́ lọ sí. Àwọn ti Nàìjíríà gan ń wò yín, àwọn ìlú Isundunrin l'Amẹ́ríkà, ní London, ní France, àwọn tó wà ní Côte d'Ivoire, tó wà l'Abidjan, tó wà ní Ghana, tó wà Mali, gbogbo wọn pátá ni wọ́n wò jù lọ́wọ́ báyìí. Wọ́n fẹ́ sọ di mímọ̀ látọ̀dọ̀ yín pé báwo ni ó ṣe lọ sí, bóyá àwọn táwọn náà lè bá wa pé ní Isundunrin tá a fẹ́ ṣe ní ìjókòó. Ní àkọ́kọ́ náà kakọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn tí wọ́n ní ilẹ̀ tí wọ́n sì bá wa gbé lọ́wọ́ láti ìgbà tí wọ́n ṣe àkọ́kọ́ láti tún tẹ̀lé wa títí di àsìkò yìí láti tún fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì. Àmọ́ títẹ̀lẹ́ẹ̀kejì ẹ̀rọ pẹ́ mẹ́ta ni mo sọ ni pé ó wù mí pé kí gbogbo wa kátúyáyá gbogbo àwa bíi tí ọmọ Yorùbá tí ń jẹ́ ọmọ Isundunrin tí ó jẹ́ ọmọ Ìwọ̀yà nítòótọ́ kátúyáyá ẹjọ́ ìtúntọ́ ọmọ Isundunrin gẹ́gẹ́ àtúnpè wọn lórí láti ìbẹ̀rẹ̀ lórí dé àwọn ìlú tó tún wà lágbègbè Isundunrin tó tún wà pẹ̀lú wa gẹ́gẹ́ bí àwọn Ìjẹ̀bú, Ìsoko, Àtọ́, gbogbo ìlú tó bá tà ti jẹ́ aráàlú Isundunrin a pè wọ́n síbi ayẹyẹ ọjọ́ náà wọ́n lè wá. Káwọn náà wà bẹ̀ lórí pé ọ̀pọ̀lọpọ̀ yóò gbé kan sẹ́yìn o. Ọjọ́ náà ó dùn, òun lẹ ti ń gbọ́ yìí o. Isundunrin dé, Ìwòyà dé, Ọlọ́run ní yóò ìbílẹ̀ ìjọ náà. Bàbá wa tí a bá fojú inú wò á rí i pé àkọ́kọ́ ó dùn òun náà rẹ̀ lóòótọ́. Eléyìí ẹlẹ́ẹ̀kejì yìí kí ni ìyàtọ̀ tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ látara ẹlẹ́ẹ̀kejì tí ó fẹ́ wáyé yìí. Àdúgbò Ọlọ́run pé àwọn tí a ṣe alákọ̀ọ́kọ́ náà àti ìmọ̀ ètò àti ìṣẹ̀lẹ̀ kejì pẹ̀lú òkùnkùn gbogbo wọn tájọ́ fẹ́ pèsè ètò àpèjọ ìṣẹ̀lẹ̀ yìí náà pẹ̀lú Ọlọ́run. Àfi yé gbogbo àwọn ọmọ Yorùbá tá a wà nílẹ̀ Tógò láti ìlú mìíràn ṣe ká sí pé à ń pè gbogbo wa pé kí wọ́n wá kájọ ṣe bá a ṣe pèsè ká ṣe lé náà bẹ́ẹ̀ àjọ nìkan kálẹ̀ lóòótọ́ àwọn ọmọ Isundunrin náà ṣe nǹkan àmọ́ gbogbo Yorùbá tí ń bẹ lórílẹ̀‐èdè Tógò láti ìlú mìíràn ṣe ká sí lápè gbogbo wa kí wọ́n wá. Olórí ibẹ̀ wá ni pé olùdásílẹ̀ ẹ̀dàkùn tí mo fẹ́ kí àwọn èèyàn kí wọ́n lè tètè àwọn àmúṣọwọ́ òsì torí pé wọ́n ní aago 10 lè tó yọ bẹ̀rẹ̀ àmọ́ tó bá bẹ̀rẹ̀ láti aago 10 ṣé kẹ́ni kálukú kó di ohun tí ó jẹ́ tí ó mú wọ́n dì wá ká tó wá bẹ̀. Bàbá ọ̀rọ̀ mi lẹ̀ tún sọ ọ́n bá tún sọ pé kẹ́nìkan kan mọ́ ju àwa ti pé pẹ̀lú gbogbo ẹ̀ ni a pé pẹ̀lú gbogbo ẹ̀ náà nìkan mọ́ di kankan sáàtì múra pẹ̀lú aṣọ tá a ti la mú tẹ aṣọ ìdánimọ̀ yẹn sì ni ó wà láwọn igun kọ̀ọ̀kan nílẹ̀ yìí. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ bí tá a ṣọ́ wà. Gẹ́gẹ́ bíi pé a ti sọ fún wọn pé tí wọ́n bá dé oríta gọ́ọ̀fù wọn á rí lọ́dọ̀ Rasidi Ọlọ́sùndé tí wọ́n bá lọ sínú ọjà Sígámẹ̀ wọ́n á bá lọ́dọ̀ ayaba bàbá mi Idris Suwebatu wọ́n ó rí lọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá tún lọ sí àsìfí tó bákan náà bẹ́ẹ̀ wọ́n á rí lọ́dọ̀ Rukayat àbúrò wa tó jẹ́ bí ìyá wa níbẹ̀ náà tí wọ́n bá sì lọ sí oríta Ecobank bẹ́ẹ̀ náà wọ́n á torí lọ́dọ̀ àwọn tó jẹ́ bí ọmọ wa Muideen kan náà bẹ́ẹ̀ so aṣọ yìí káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ọ̀dọ̀ wa ní aṣọ àti fìlà tó péye. fọ́ọ̀n tí wọ́n láǹfààní tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá gbogbo bí tẹ́ ẹ dákọ̀ yìí wọ́n lè má mú àwọn èèyàn yìí wọ́n sì lè má mọ̀ bẹ̀ ǹjẹ́ nọ́mbà kan wà tó jẹ́ òǹkà tí torí òun ló mọ ojú ìwé kódà ẹni tó wò wá l'Amẹ́ríkà nọ́mbà lòun ó kọ́ pè láìkan náà. kí wọ́n kọ́ńtàtì ẹni bíi Rasidi Ọlọ́sùndé tí mo sọ ẹ̀ tí wọ́n bá ti kọ́ńtàtì ẹ̀ tó jẹ́ bíi akọ̀wé gbogbogbò wa tí wọ́n bá ti kọ́ńtàtì ẹ̀ wọ́n á rí wọ́n á rí ibi tá a sọ wà. ẹ fún wa nọ́mbà kan. nọ́mbà Ọlọ́sùndé Rasheed nọ́mbà rẹ̀ ni 9008545331. 90084531 ìyẹn 90:08 nọ́mbà alàgbà Ọlọ́sùndé Rasheed tẹ́ bá ti pè nọ́mbà yìí gbogbo tẹ́ ẹ wá fẹ́ béèrè lórí ọ̀rọ̀ Isundunrin Day ẹ béèrè lórí nọ́mbà tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí tí wọ́n pè fún wa ní ìsìn tó bàbá wa olùdásílẹ̀ kí ni tí ẹ fẹ́ sọ nímọ̀ràn fún gbogbo wa kó tó di ọjọ́ 28 èyí tí í ṣe ọjọ́ Sunday tó súnmọ́ àti tàjọ́ ń wò yìí. Bàbá ìmọ̀ràn ti gbéra rẹ̀ dúró ó sì ti gbéra rẹ̀ jókòó ó sì tún gbéra ẹ̀ nàró ni wípé ká ṣe ọ̀kan gbogbo àwọn ọmọ Yorùbá tí a jẹ́ ọmọ bíbí Yorùbá tá a sì jẹ́ ọmọ bíbí Isundunrin
ká ṣe ẹyọ kan kó lè dùn kó sì lè yé wa torí pé ìwọ ń ṣe tiẹ̀ lọ́tọ̀ èmi ń ṣe tèmi lọ́tọ̀ kò lè jẹ́ kí àpapọ̀ kó wà láàrin wa bí kò sí pé ká darapọ̀ ká sọ di ẹyọ kan ní ìmọ̀ràn tí ń bẹ tí mo fẹ́ gbé pàtàkì lọ ká ṣera wa ní ẹyọ kan ká fi ìdùnnú àti ayọ̀ ká jọ fi pàdé ara wa ká gbé lárugẹ. ká gbé lárugẹ òun náà lẹ ti gbọ́ ìbàbá wa ẹni ọ̀rọ̀ tó ti fẹ́ wí. ẹ̀mí ọ̀dọ́rọ̀ púpọ̀ tí mo lè sọ pé ju pé tọ̀ ọlọ́ọ̀ba ọba àmọ́jọ lọ́wọ́ kọ́lọ̀ bá kójú tẹ̀lé kankan wa ọ̀rọ̀ ní alága mi ti sọ bá a ṣe ń fẹ́ bá a ṣe ń rò bẹ́ẹ̀ kọ́lọ̀ bàbá àgbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ṣe rò ó náà ni ìwòyà dé ìṣọ̀kan dé kí gbogbo wa ká fìfẹ́ ká fi sọ̀rọ̀ àpò ká ti ṣọ̀kan òun náà ni àwọn bàbá wa alága tí wọ́n ń sọ di mímọ̀ fún wa ìyún lórí ètò yìí àti káàkiri gbogbo ayé on the 28 le 28 ní Sainte Communauté lẹ́bẹ̀ iná ni a ti ṣe ìwòyà dé ẹlẹ́ẹ̀kejì dédé aago 10 lóòrọ̀ lètò bẹ̀rẹ̀ títí di ọwọ́ aago 10 lálẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ọba láàánú yóò ka èmi àti yín kó ẹni tó wà níbẹ̀ lọ́jọ́ náà ìwòyà dé ìfẹ́ ìṣọ̀kan la pé o jíjẹ múmu fàájì ń ṣàn rẹpẹtẹ ni oníyọmílẹ̀ ọjọ́ náà ó kórè o. gbogbo ọmọ yín Isundunrin ẹ ṣé o.